She said she go follow me. She said she go follow me. Everybody now, ole! My people, bring them down, bring them down, bring them. Yeah, what you have to do? Yeah, it's a little. Money speaking, money talking. Are you ready? Let's take your money. Cool money. Yeah, I'm getting my cheese. Are you ready? Money to me. Anytime you see Rasaki, I want you to go. I'll tell me. Let's go now. Let's go now. Now you know. Yeah, I get you for the soul, the commando. Everybody now. Yeah, and I will fight for your love, girl, like a Rambo. Yeah, fine girl, come give me that zero and let's go. Everybody now. Why you don't do me like this? Why you want to leave? Sing with me, baby, give me one kiss. I know they speak Chinese. 1, 2, everybody. Give me love, I don't go run away. Yeah, 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 yeah. Baby, give me love, I don't go run away. Yeah, 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 yeah. For your love, I go fight Chinese, so. Baby, and I go fight Chinese, so. I don't go run if they Call police, so. Yeah, water, water, water. show me that titty. Yeah, baby, I hate you. Fool me like Messi. Finally, you are by me. Everybody know. Brazil. Yeah, check out the fight, baby, turn around and dance. One time. I'm giving it your best. Yeah, all these girls, they be local. Me and you, la vida loca. Baby girl, what's the matter? Baby, show me love. Yeah, what is your postcode? Sing to me now. I need your number. Yeah, I'm a boy, see your number. Water, water, water. Yeah, 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 yeah. My people, I love you guys. Let's do this one more time. Baby, give me love, I don't go. Baby, give me love, I don't go. Yeah. For your love, I go fight. Yeah. I don't go run if they come. Oh shit. Show me that idiot. I'm on that. I can't see ọdún dé. I can't see ọdún dé. Ọmọ bẹ̀tà ṣòkòtò pẹ́ńpẹ́ ìṣe níkà. Àdèjì máa sí ìtò. Ọmọ bẹ̀tà.
Nobody will tell you, you can call me for the
you go. Only that beat make you go. Only that beat. Hey, I'm happy. Hey, I saw the church. Check out my photo. I'm on the game out to fight. Hola. Hey, I'm happy. Parada. Ale pata ofrana. Ore to lo se fún ago to ti ma pata o láti video la. Agege wa. Ká ma pata o jáde DJ ri. Ọ̀gá mi na ma play for us again. 1 2 3 go. Ọmọ rẹ̀ ta yé máa sùn. Ọmọ ìyá mi yé máa sùn. Ọmọ yèmí gbẹ́ngbẹ́. Ọmọ ìyá mi gbẹ́ngbẹ́ yóò. Ìjọ tí mo jó lọ́nà kan, àwọn máa tè, àwọn ọmọ dẹ̀ta. Ọmọ yèmí àwọn ará ní ìlú àdórí. Ọmọ ìyá mi bá rárá. Kí ló máa ṣẹlẹ̀ sẹ́ni tó pa jẹ́nẹ́tọ̀ ṣáà? Later, I drop my boss. If you don't get money, hide your face. You can call me for doctor. I'm on your teacher. Cause you got not to throw it. Yes, sir.
O ṣe máa lọ, o ṣe mú dúró. Mọ́mí kí mọ́mí ẹ̀ o ṣe gan-an. Thank you so much. Daddy. Adẹ́kọ̀ ọmọ ilé ni. Ọmọ mi ò tí ì lọ tiẹ̀ ni. Bẹ́ẹ̀ni dádì. Àwọn oní problem tì mí mọ́ ni. Rárá sá. Ilé tó wà tí ì lọ. Dádì ẹ tí fún mi kan ni sá. Ọmọ mi ìjọba ní change ni o. Bóyá kẹ́ mú wá kí lọ ṣe sá. Wà á lọ ṣẹ́. Bẹ́ẹ̀ni sá. Wà á ṣẹ́ change. Bẹ́ẹ̀ni sá. Torí kí ni o bá mi dẹ́rù? Mo ń bọ̀. Ọmọ gidi mo pè é lẹ́kọ̀ọ́ yà bí. Bẹ́ẹ̀ni sá. Ó ń ṣe ọmọ. Ọ̀gbìn lọ bọ́ sọ̀rọ̀ àwọn tó tẹ̀ fúnra mi. Orí ọgbọ́n. Ó bàjẹ́ sá. Kúrò mi. Orí kìtì mi. Come here. I'll teach you a lesson. Tẹ́tù wo ló lọ? Ìjà báwo lẹ sọ̀rọ̀ jù? Gbàṣọ. Àwọn àti sáfíìsì mo tó lọ ní. Òbí bẹ́ẹ̀ lọ. Dádì mo níbi tí mo lọ. Wọ́n aṣọ ògo. Ara àwọn aṣọ bíbà dé owó rèé. O ṣe sáfíìsì fún jọ́kìnrí àná. Ìwọ náà fi máa bọ̀rí sáfíìsì fún ọ pẹ̀lú ẹ̀. Wà á shut down Port Harcourt. Wà á fi lọ ògo. Dádì mi ìfẹ́. O ní ìdògbò láyé ẹ̀. Ìlà ògo sáìsì ẹ ni. Dádì ó fún mi ni. Ògo fún ẹ. Àṣekọ̀dà. Ó ti wọlé. Ó bẹ́tà máa ń fi kíní ìbò wá sábà bíi ojú bẹ́ẹ̀ lọ. Afẹ́bẹ̀rẹ̀ sáfíìsì náà nìyẹn. Lọ́tọ́rọ́ náà mi láìkí ariwo. Ó wá ní pé máa lé yín dànù ni. Ó ti yé ẹ báyìí. So a máa bẹ̀rẹ̀ pẹ̀lú orin praises. Àwọn orin tẹ́ ti pàtì la máa ń kọ́ bì. So tí wọ́n ti mọ̀ pé olè kọrin máa lọ lé yín báyìí o. Ó fẹ́ràn mi lánàá kọrin. Ọ̀rẹ́ mi àwọn. Ó sọ̀rọ̀. Jésù Olúwa ó fẹ́. Ó gbé ìtẹ̀ wọ̀ ní Abàbí lọ sẹ́yìn ẹ máa lọ lé yín. Máa lọ ọmọ lòmí ìbàdàn lé ní. Dádì kí lẹ̀ wá. Nǹkan tí màá fi lù wọ́n ni. Dádì wá kọ́. Ó fẹ́ràn mi lánàá kọrin. Ọ̀rẹ́ mi àwọn. Sọ̀rọ̀ náà. Jésù Olúwa ọmọ mi ìbọn náà kọrin ẹgbẹ́ fún wa. Àwọn ẹgbẹ́rú mẹ́ta nínú náà ìléru. Iná kò sì jó wọn. Ó yá tó bí dádì. Jésù Olúwa wa. Báwo ni ìwọ wò kú wo? Sọ́ni yìí náà ni tí wọ́n kọ yìí. Bẹ́ẹ̀ni dádì o. Ọlọ́kọ̀ọ́ni yìí wọ́wọ́wọ́. Ìránṣẹ́ náà bàdó ni. Ìrọ̀jẹ́ náà bàdó. Bẹ́ẹ̀ni sà. Wọ́n ní ká máa wò wọ́n kí ni. Wọ́n ní ká máa wo Jésù ni. Ìrọ̀jẹ́ náà bàdó. Níbikíbi tó wù kó lè wà, ọdún ayé ò ní gbé e lọ. Dádì àwọn náà lọ́kọ̀ ẹ̀ ní dúró. Ẹ̀ní dúró. Bẹ́ẹ̀ni. Kí ló bí bàbá ẹ̀ní dúró? Wọ́n wọ́n bóyá àní dúró de bíbọ̀ Jésù. Àdúró! Ìrọ̀jẹ́ náà bàdó. Àdúró náà. Àdúró. Dádì bóyá wọ́n tún rò pé a lè má dúró tí kò bẹ́ bá ṣẹlẹ̀. Gòbè. Bẹ́ẹ̀ni sà, bóyá mo ti dákòbè sílẹ̀, wọ́n ń já ẹ̀ la àwọn Jésù rẹ̀ kà wọ́n. Jésù Olúwa wa. Ó jẹ́ ṣọ́ọ̀bù ìrúṣẹ́ lọ́rùn alààyè ni wọ́n náà bá yẹn já. Bẹ́ẹ̀ni tágbára Ọlọ́run gbàdúrà Wọ́n ti ẹ̀ fi yẹn kúlẹ̀. Ṣorí wíwo yẹn ni mo lẹ́ẹ̀kì jù. Wo bí o tó. àwọn ẹgbẹ́rú mẹ́ta nínú náà ìléru. Ó yá tó bí dádì. Ó yá tó bí dádì. Ẹni bá wò ó yóò. Ẹni bá wò ó yóò. Ẹgbẹ́ Jésù sókè. Ẹgbẹ́ Jésù sókè. Yéyéyéyéyé. Ẹni bá wò ó yóò. Jọ sábìsì mi ò gbọdọ̀ pẹ́. Ó kò bí irun 3 minutes. Wà á kúrò mí ní ìṣe. By the grace of God. Oh yes. The scope of this ministry is getting wider. That is it. But we are going global. We can. Ó ṣe wọn, ó ṣe gan. Ó ṣe ọmọ mi o. Ó ṣe God bless you. Ó ṣe. Amen. We are going global. Oh, yes. We can't afford to remain local. Ó ṣe mo dúpẹ́ o. Daddy, you are sweating. Ó ṣe gan. God bless you. Ó ṣe gan. Ó ṣe gan. We can't afford to remain local. Oh yes. Because of ó ṣe ọmọ mi jẹ́ ń sọ̀rọ̀ náà jáde. Ó ṣe ọmọ mi jẹ́ ń sọ̀rọ̀ náà. Ó ṣe gan. Ó ṣe ọmọ mi. So we are going global. Jẹ́ ń sọ̀rọ̀ náà. Daddy, ẹ̀ láàgùn ni. Ẹ̀dẹ́sọ̀, ó fẹ́ dùn mí pa ni. Ó fẹ́ ní ìkọ́gbẹ́ ni. Àánú ra mi dé dànù. We are going global. We can't afford to remain local. Okay. So torí ìdí eléyìí, a máa ṣàwọn sẹ́tọ̀ ní English. So ìtẹ́ mọ̀ pé ìgbà English yẹn láti next week lọ. Láwọn ètò ìmọ̀, mọ́mí ìtẹ́ni, mọ́mí Rebecca. Mọ́mí
church, when you hear anything that you like, everybody go, woo, woo, woo. That's the man saying here. Now what to do? I'm not saying the answer. Now everybody say action. Action. Everybody action. Action. Ẹyin ìjọ ìdágẹ́ sọ pé action. Action. Sọ pé iṣu. Sọ pé sísun. Ṣíṣu. Ó yà pé bọ̀. Iṣu. Ṣíṣu. Ogun ṣì mẹ́ẹ̀dá. Ogun ló ṣì tá a máa sọ tó bá pẹ́lú bàdá sí oṣù tó. Má jẹ́ lu ẹ o. Lójú ẹ̀ ká ṣì. Má dà sí mọ́. Ẹ sọ pé action. Má sọ tiẹ̀. Má jẹ́ lu ẹ. Ẹ sọ pé action. Somebody called me all the way from Toronto and answered, who is Woliada? Now I want to put that question. Look at me. I am Iwoli Heather. Daddy mo heli ni. So what am I? Who is that place? My dear Jamori. People are now calling me all the way from United States of America. Let somebody shout hallelujah. Kúrò bẹ́ẹ̀ orí ẹ̀kọ́ yá kúrò bẹ́ẹ̀ tó o bá kú sọ àwọn ìjọ òní sọ orí ẹ̀kọ́ mọ táìmù tó yẹ kó sọ. Now people are calling me China Italy. Ebika hallelujah. A man called me recently and said that mighty hallelujah. And the man stronger. Kí ló dé gan? Daddy mo heli ni. Ọdún náà tẹ́lẹ̀ fún ọkẹ́ báyìí. Who is this? Hello? Oh, baby, what's up? I'm fine. How you doing? Oh, my God, don't say that. That you see around. So, baby, mo ṣiṣẹ́ ìrìnsẹ̀ lọ́wọ́. Màá pè é padà. I love you. Jésù Olúwa wa, yẹ mú fún ọwọ́ ẹ̀ wá. Mú fún ọwọ́ ẹ̀ wá. Ta ló pẹ̀? Ẹ̀fẹ̀ lórí the service. O tún ní mi sí àǹtí èmi ò rógò ló ń tèmi àbí. O tún lo ògo mi rógò tí èmi ò wáyé ògo ń tèmi àbí. No problem. All of me get it gan. Okay, sir. Ó dàbọ̀ lóhùn. Oní testimony. Bẹ́ẹ̀ni, sir. Ẹ sọ bó yà tó testimony ẹ̀ kíákíá. Daddy, kí n tó ṣe testimony mi sàmú fẹ́ kọrin kan. Má tún kọ́ ni kò sí táìmù jọ, kò sí táìmù o. Okay, then call me. Yaayi o, Yesu yaayi o. Báwo ọmọ ọdẹ mi ọmọ ọdún olúwa ṣe pé tí orin tó mọ̀ wọ́n dà dáàdì mi ọmọ orin ẹ̀kọ́ mi very simple. Yaayi o, Yesu yaayi o. I don't know the remaining but Yesu yaayi. Ọ̀nà tó yẹ pé báyìí. Ẹ má bínú Daddy. Testimony ẹ̀ gan. Daddy, testimony yẹn lágbára. Lọ́jọ́ yẹn Daddy bí mo ṣe lọ nínú ìrìn àjò yẹn bí a ṣe lọ Daddy àwọn ènìyàn wọn lé mọ́tò wọn. Wọ́n ṣe lé mọ́tò wọn Daddy. Ẹ̀kọ́ náà dẹ́bẹ̀ wá kọ́ ìyàwó lójú kan. Bí dẹ́bẹ̀ wá sí ìyàwó lójú kan. Daddy gbogbo pásíńjà wá bọ́lẹ̀. Ló wá kẹ̀mí nìkan nínú gbọ́. Mo mú fóònù mi mo pe nọ́mbà yìí Daddy. Ẹ̀yin náà ti sá. Daddy nọ́mbà yìí ò lọ. Nọ́mbà yìí ò lọ. Wọ́n ṣe gbé bọ̀bọ̀ nìyẹn. Wọ́n ṣe fẹ́ yí mi. Mo kọ̀ wá tó mi kọ́ nínú orí. Ó ń gbani Daddy. Bó ṣe bẹ̀rẹ̀ ni ó ń gbá lára mi. Ó dún láyà mi. Agbẹ̀rẹ̀ lọ́kùn gbá lára mi. Ó dún láyà mi. Agbẹ̀rẹ̀ lọ́kùn gbá lára mi. Ó dá lára mi. Ó gbá lára mi. Ó dá lára mi. Agbẹ̀rẹ̀ lọ́kùn gbá lára mi. Ó dún lára Gbàtọ́ ní pẹ́ bọ̀yọ̀ rọ̀. Wọ́n ṣe lọ káàdà jáde ní Jésù. Wọ́n ṣe káàdà bọ́ ní Jésù. Wọ́n ṣe fẹ́ sámi Jésù. Kọ̀ pariwo ọlọ́run ìpè àfi láì. àràbà sọ̀pọ̀ wọn. Dáàdi mo bá tají. Bí báwo? Àlá ni sà. Bẹ́ẹ̀ bí àlá bẹ́ẹ̀. Dáàdi gbogbo ẹ̀ ni sà. Ibi tó ti kọ́ nọ́mbà mi yẹn kọ́. Àlá náà ni sà. Báwo mú fìlà ògo? Báwo gbọ́ aṣọ ògo? Ẹ̀jẹ̀ jẹ́ ìrókò ni. Máa wọnú igbó lọ. Wá ó tó wọnú igbó tán. Wá mi gẹ́ẹ̀tì àmàlà wa. Ẹ sáré jẹ́ àmàlà. Okay sà. Ó gẹ́ẹ̀tì àmàlà kíákíá. Wo ìyá ń dúrà yìí o. Ìmọ̀ olú ìyá tó lè bí ẹ. Ìyá níyà ìránṣẹ́ lọ́rùn Ọlámídé. Ìyá níyà ẹ̀. Ọmọ yẹn ní jọ́nà á pray fún. Á pray fún gan. Wọ́n ló ti kú yọ yìí. Ayé ni ìtẹ́lẹ̀ wà lóye. Anyone? My brother, how are you? The Lord bless you. It's good to see you. My brother, I've been fasting from that your program. You know you paid for 3 days, but let's go on 7 days fasting for you. So you are still running the balance for 3 days.
Okay, very good. That is the main thing. Do you have ATM? We don't use ATM, we don't use POS. I will give you after the service. Please, okay, make sure you give it to me. And that's it. So, Nida. Orúkọ Jésù. Amen. Father, in the name of Jesus. Amen. Father, in the name of Jesus. Amen. Ewọlela, ewọlela, àwọn àjẹ́ nínú ilé o. Ewọlela. Ọmọ ìgbónú, ọmọ ìgbónú. Anyone Shaki, I thought you were fasting. Who is saying Shaki? Why are you hearing Shaki? Kí ló máa Shaki kó o gbẹ́nu tó? Ta ló ránṣẹ́? Wọ́n bá kúrò lójú àlejò. Lọ́jẹ́ mi ò ránṣẹ́. Mi ò jẹ́ lọ lọ́jẹ́ kó gbé wọlé lọ. Lọ́jẹ́ kó gbé wọlé lọ. Mama jẹ́. That your program, the Lord will come down. Amen. In His Majesty. Amen. Ìyà tí ó dé ni òjò gbọ́. Ọ̀tá tí mo kìlọ̀ fún tó tún wá sórí ìkòkò ẹ̀fí ilẹ̀ o ẹ̀fí ilẹ̀ o ìyà tí ó jẹ mi ò jẹ́ ọdún màmá bá tiẹ̀ jẹ́ o. The Lord will come down. Amen. Ebi pa mi you no want. Amen. My brother, I will kill your enemy. Amen. Ṣé wọ́n ló làmàlà? Ṣé wọ́n ló lóúnjẹ? Oúnjẹ ń jẹ́. My brother, they want to eat you. Don't forgive. Ilé ayé ẹ bàjẹ́. Dárí bí mo ṣe. Tẹ̀bí mi rẹ ló jẹ́ tiẹ̀. Mi ò sáà rẹ ló jẹ́ tiẹ̀. Mi ò rẹ ló jẹ́ tiẹ̀. Ó ṣì èrè. My brother, do you want to know your enemy? Yes, sir. What is your enemy? Deal with your enemy. Daddy. Casino.
ẹ̀gbọ́n sẹ́yìn. Ẹ bá ti bá ìsìn wọn kírun, wọn kírun káwọn fẹ́ wá búrẹ́sì. Àgbà ọ̀gá máìmáìmá, àwọn ló ṣe kọ̀ sí jẹ́mọ́. Ọ̀rọ̀ yìí sọ dáadáa wọlé, ẹ̀jẹ̀ máa kó fún $5 wọlé. Kẹ̀kẹ́ ẹlẹ́mu ló fi kẹ̀kẹ́ wá dúró. Ìbú àkẹ́sọ́ ti banana island. Ẹ bá mi kí o rente o, kí la rí gbọ́ ṣáàlà tún máa o rente o. Kí la rí gbọ́ ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi báwo ni. Kí lẹ ra yí gbọ́ kí lẹ̀yin rí gbọ́. ní tuntun ní yóòdù ní gbogbo ẹ̀ ṣáà máa wo kí la rí gbọ́. ṣé ètò tó perégedé fún ìròyìn tó láàmì lákalẹ̀ ń pòǹgbẹ ni tàbí bó ṣe ń lọ lágbo àrí àwọn òṣèré tí ẹ yàn láàyò. lọ́jọ́ kan màá di gómìnà ìlú Ọ̀yọ́ state. ẹ má làágùn jìnnà kí la rí gbọ́ àtàtò ìyọ́dún. Kí la rí gbọ́. Kí la rí gbọ́. mo wà ń bí. kí la rí gbọ́. Kí la rí gbọ́. kí la rí gbọ́. ẹ máa wẹ̀ má fọ́n. òun lẹ ti ń pọ́ ẹ. ẹ dúró ń bẹ̀ fẹ́ wọ. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ má ní jẹ́. kí la rí gbọ́ náà. ṣé ti gbọ́ tẹ́ ẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò kẹ́ yí fọ́lùmù ẹ̀ sókè. kí lẹ gbọ́ dèrèlé ló pariwo ẹ̀yin tèmi ó yá ẹ máa gbé lọ.